أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين. à ń kí ẹ̀yin olùgbà ẹgbẹ́ àjọ ojúmọ́ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àkùnrin àlefíkò fil Islam Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ́ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ṣe agbátẹrù ẹ̀ abẹ́ Allahu Azza wa Jal kọ́ba fi ṣàlékún ìtẹ̀síwájú rere àti àgbéga dáadáa sí fún wa. Ọládùnní Bello lóko mi wọ́n ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Fadilatu Sheikh Dr. Sharafdeen Gbadebo Raji hafidhahumullahu wa ra'ah àti wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́. ayakunla Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà. Ìbéèrè aláwọ̀kọ́ wọ́n ní ǹjẹ́ tí muadhin tó bá pe ìpè fún sọ́láàtì tán àdúrà tí àwa tá bá gbọ́ ìpèpè fún sọ́láàtì ǹjẹ́ ẹni tó pèpè fún sọ́láàtì náà ṣé òun náà ó ṣe. Ẹlẹ́ẹ̀kejì ó ní ìbéèrè tí wọ́n béèrè ní wọ́n ní ẹ dákun ipa wo òun náà ni ẹbí lè kó nínú kí ìyàwó tàbí ọkọ fẹ́ kọra wọn sílẹ̀ láì lọ sí kóòtù tàbí láì lọ sí kóòtù ti ṣẹ̀ríà ẹ̀jẹ̀ ìdádúbàná Sheikh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Nínú hadith an-nabi sallallahu alayhi wa sallam ó ní idha sami'tum al-mu'adhdhina faqulu mithla ma yaqul. Tẹ́ bá gbọ́ ẹni tí ń pèpè fún sọ́lá irú nǹkan tí ń sọ ní kẹ́yìn náà máa sọ. Tó bá wá parí pípèpè fún sọ́lá ẹ ṣe àsọ̀láàtù fún mi kẹ́ wá ṣe àdúrà pé Allahumma rabba hadhihi ad-da'wati at-tamma was-salati al-qa'imah آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته. àdúà yìí bó ti ṣe wá àti bá Nabi sallallahu alayhi wa sallam ti ṣe sọ̀rọ̀ wọ́n dojú rẹ̀ kọ àwọn ẹni tí bá ń gbọ́ pé wọ́n ń pèpè fún sọ́láàtì torí pé ẹni tó gbọ́ pé wọ́n ń pèpè fún sọ́lá oní ọ̀mà dáhùn kò sí bẹ́ni tí ń pèpè fún sọ́láàtì ti ṣe lè dára rẹ̀ lóhùn òun ọ̀mà pé lọ ni àwa làwọn ọ̀mà dáhùn wọ́n wá ní tó bá pè tán ká sọ báyìí ǹjẹ́ ẹni tó pèpè fún sọ́láàtì náà lè ṣàdúrà yìí. àwọn èyí tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ ibi tí àgbọ́yé wọn lọ ni pé ẹ̀yin tẹ́ ń gbọ́ lẹ́sàdúà kì í ṣẹni tó pèpè fún sọ́lá nítorí pé wọ́n sọ pé ẹ máa wírun tí bá ń wí tó bá sì parí ẹ sọ sọ́láàtù fún mi kẹ́ ẹ ṣàdúà báyìí. eléyìí tó túmọ̀ sí pé ẹni tí ń pèpè fún sọ́láàtì kọ́ la dojú rẹ̀ kọ ṣùgbọ́n tó náà bá sí kò sí tó burú ń bẹ̀ tó náà bá sí kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n nǹkan la dojú rẹ̀ kọ. eléyìí ò jẹ́ báwọn. tí ọkọ bá fẹ́ kọ ìyàwó wọ́n ní ipa wo ni mọ̀lẹ́bí lè kó pé kíkí kọ̀ sílẹ̀ yẹn kó má wáyé pàápàá jùlọ nígbà tí ọkọ bá ronú pé òun ó gbé lọ sí kóòtù ṣẹ̀ríà àbíbòmí. àkọ́kọ́ wọn kọ obìnrin sílẹ̀ ní kóòtù ṣẹ̀ríà lábẹ́ òfin ṣẹ̀ríà ó bùkátà torí pé kóòtù ṣẹ̀ríà kọ́ ló ti lọ so igi ìwọ lọ fẹ́yàwó lọ sọ pé ó wù ọ́ ibà ya ẹnu ẹ níjọ́ tí bàbá ìyàwó ń sọ pé òun fọmọ fún ẹnu ẹ náà lọ́ọ́ yà nígbà ẹnu tó ya tó bá ti túlẹ̀ tó sọ pé ọ̀fẹ́ má obìnrin ti lọ. torí délé kò bùkátà kóòtù kankan ẹ má lọ bàsìkò yín jẹ́ kóòtù ṣẹ̀ríà ìwọ tó fẹ́yàwó náà lọ sọ pé ọ̀fẹ́ má tó bá ti sọ pé ọ̀fẹ́ má kò sí kó jẹ́. lẹ́yìn náà bó ni mọ̀lẹ́bí ṣe fẹ́ mọ ipò ọ̀fẹ́ kọ́yàwó tí wọn ò ní jẹ́ kó wáyé tó bá pọ̀ máa halẹ̀ ni wọ́n halẹ̀ pọ̀ kọ́lẹ̀ ọkọ̀lẹ̀ àbíyàwó dẹ́sùn rẹ̀ pé jojúmọ́ ni wọ́n máa sọ pé wọ́n kò ń lẹ̀ kò sí tàbí ṣùgbọ́n tí yẹn bá ti fi halẹ̀ ó súnmọ́ kó sí. a sì fẹ́ kó jẹ́ pé irú gbólóhùn yìí lèyàn máa fi halẹ̀ mọ́bìnrin ṣebí ó wù ọ́ ló fi fẹ́ ọ mọ̀ pé ìdùnnú ńlá ni pọ̀ fẹ́ fún ìwọ gan alára ìdùnnú ńlá ni fóònù náà pípọ̀ fẹ́ o wá wo mọ̀lẹ́bí èkíní kejì yín ìdùnnú ńlá ni so ó wá fẹ́ ba ìdùnnú ńlá yìí ó fẹ́ bàjẹ́ nǹkan tá a fún kó máa fi ṣèbáwí fóbìnrin ju obìnrin gbogbo gbà lọ́nà tóbìnrin gan tí ó fi padà wá sọ jáde níjọ́ kan pé lẹ́yìn ikú sàárè bàbá fẹ́ kọ̀ǹkọ̀ ńlẹ̀ torí pé tó bá kọ̀ǹkọ̀ túmọ̀ sí pé gbèsè ayé òun tán torí délé ká bẹ̀rù Allah mọ̀lẹ́bí lè ṣe púpọ̀ nípa ká bá ọmọ wa sọ̀rọ̀ ká pàkíyèsí rẹ̀ níbi tí bá ti gbọ́ nítorí pé tó bá ṣe bẹ́ẹ̀ tó bá kọ obìnrin yẹn sílẹ̀ kò sí tàbí ṣùgbọ́n tó bá dorí kodò tó ní ẹ̀ ń wòran ẹ̀ bó ń dá sọ́rọ̀ òun
ẹ̀yin náà ẹ lè gbàngbólóhùn ṣebí ńgbà tó fi ṣe bẹ́ẹ̀ ṣe bá pàkíyèsí rẹ̀ nítorí ọjàun yóò tán ìlọ́fẹ́ máa wá kú kiri ẹ̀yin ẹ pàkíyèsí rẹ̀ sì bá sòdodo ọ̀rọ̀ àyíbá àmọ́ tó bá lọ sí yóò dá kábàámà. Jazakumullahu khairan Sheikh. 08085677726 fáwọn táwọn bẹ ní Nàìjíríà nọ́mbà tá a lè máa pè wọlé sí 08085677726 lẹ́ẹ̀kan sí 08085677726 fáwọn tó ń bẹ nílẹ̀ òkèrè láti máa pè wọlé +234 +234 eléyìí náà ni àwọn nọ́mbà tí ẹ lè máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí kejì. Bákan náà lábẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé bí idhnillahi ta'ala tó bá ti di ní ọ̀túnla ọjọ́ Sunday tí ó máa ṣe déédéé ọjọ́ 16 oṣù kẹjọ 2026 ìdánilẹ́kọ̀ọ́ alálùbáríkà ní hudan wa bushra ẹ̀ka tìlú Ìbàdàn yóò wáyé gẹ́gẹ́ bí ṣe ní mọ́ṣáláṣí ńlá Ọjà'ba Central Masjid tó ń bẹ nílùú Ìbàdàn. Ọjọ́ náà ó tún máa ṣe déédéé ọjọ́ kẹta Rabi'ul Awwal 1448 AH ìjírọ̀ kàlẹ́ndà bí idhnillahi ta'ala agogo 10 àárọ̀ nídánilẹ́kọ̀ọ́ ọ̀hún yóò gbéra aṣọ tí ó gbìnà yá ní ìtẹ̀síwájú tírà tí a kò ní Ma'arijul Qabul Fadilatu Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahumullahu wa ra'ah àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ bí idhnillah àwọn tá bá ń gbọ́ nílùú Ìbàdàn tàbí gbé ẹ̀. Rahmatullahi wa barakatuh à ń gbọ́ yín o. Ìbéèrè yín sá o. Naam. Àtàyà alákọ̀ọ́kọ́ àwọn kan sọ pé ìyẹn máa ń ṣe àdúrà fún ẹ̀kọ́ àmọ́sọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ ìgbìyà àbí ìyẹ̀wò òfin tọ́lẹ̀ alhamdulillah tí a bá ń ṣe tashahhud alákọ̀ọ́kọ́ a parí rẹ̀ sí ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibi tá a parí tashahhud alákọ̀ọ́kọ́ sínú ṣùgbọ́n tá a máa ṣe tashahhud ti parí gbogbo nínú gbogbo sọlá èyí tó ṣe pé lẹ́yìn rẹ̀ á sàlámà ni àmọ́ pé sọlá ti mi bẹ tó pé tashahhud kan náà wà ń bẹ gẹ́gẹ́ bí àṣùbà àti sọlátul jumu'ah àti gbogbo àwọn náfìlà tá à ń ṣe tó jẹ́ rákà méjì méjì tashahhud kan ló wà ń bẹ gbogbo tashahhud tó ṣe pé lẹ́yìn rẹ̀ sí sálámà lá sálámà á ṣe àsọ̀látù fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gbogbo sọ̀láàtì tó bá ti ní tashahhud méjì gẹ́gẹ́ bí gbogbo sọ̀láàtì yòókù al-dhuhr al-asr al-maghrib al-isha nínú tashahhud alákọ̀ọ́kọ́ a ní sí àsọ̀látù fanabi Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹlẹ́ẹ̀kejì láti ṣe fanabi dandan ẹlẹ́ẹ̀kejì dandan ní ká ṣe àsọ̀látù fanabi sallallahu alayhi wa sallam níbẹ̀ èyí tó jẹ́ pé tá a bá ti ṣe tán àsàlámà gbogbo tashahhud tó ṣe pé tá a bá ti parí rẹ̀ àsàlámà èyí tẹ́rì tó múnádóko hadith Abi Mas'ud al-Ansari àtàwọn míì tó tọ́ka sí ọ̀nà pé ọ̀ràn àyàn ní ká ṣe tashahhud yìí ká ṣe as-salati ní at-tashahhud ti parí náà. Jazakumullahu khairan Sheikh. 08085677726 +234 8083293896 alórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ó kọ́ yín láti yọ àkó ìbéèrè yín. ìdájọ́ tó wà lórí ọkọ ọmọ wọn ìyàwó rẹ̀ ní olómi ní ìpè tọmọdé mọ̀nyàn lọ́wọ́ nínú islam kan lórí. Ọ̀dà. alhamdulilayi kò sí nǹkan tó burú mẹ́ ọ̀yàn ìyàwó rẹ̀ tó mú yẹn kò túmọ̀ sí pé ìyàwó rẹ̀ déwọ̀ fún nítorí pé òfin ṣẹ̀ríà sọ pé innama ar-rada'atu min al-majaa' ọ̀yàn wo la mú tó sọ ẹni tá a mú ọ̀yàn rẹ̀ déwọ̀ fún wa òun náà ni ọ̀yàn tá a mú eléyìí tó tán ibi ọ̀yàn kìí sì tán ibi àyàfi fọ́nmọ tó wà láàrin ìjọ tá a bí sọ́dún méjì sọ ìwà ní ìsìn sọ́mọdún méjì ni wọ́n tó fi fẹ́yàwó tí wọ́n náà fi níyàwó tó mú ọ̀yàn rẹ̀ ẹ mọ̀ pé mímu tí ọkùnrin mú ọ̀yàn ìyàwó kìí ṣe mímu ebi ń pa mí mímu tí pé ń bá a ṣeré ìfẹ́ ni
kò sí nǹkan tó burú nínú eléyàn lábẹ́ òfin ṣẹ̀ríà. Jazakumullahu khairan Sheikh. Ẹ lórúkọ yín o. Hello. Tó látọ̀dọ̀ yín náà. 08085677726 +234 8083293896 nínú ìbéèrè tó wà ń bí ọ̀dà ẹ jẹ́ ká mọ̀ ìpele. Ẹ lórúkọ yín o. Hello. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ó kọ́ yín bí ẹ ti ń pè. Ọ̀dọ̀ yín náà ló ti já padà. Wọ́n ní tá bá ń kí Al-Qur'an lọ́wọ́, tá bá ń ṣe sọ́lá lọ́wọ́, tá wá mú àyọkí láti inú Al-Qur'an. Bí àpẹẹrẹ, kéèyàn kọ́kọ́ mú Ayatul Kursi àbí àyà méjì tó gbẹ̀yìn Suratul Baqarah kéèyàn kọ́kọ́ mú wá. Lẹ́yìn ìgbà náà, níbi rákà ẹlẹ́ẹ̀kejì tó tún jẹ́ èyí téèyàn ó tún ké súrà mélòó lórí òun, ó tún wá ké Ayatul Kursi yìí. Wọ́n ní látàrí pé ó mú wọnú ara wọn, ǹjẹ́ sọ̀láàtì ẹni ọlálàáfíà? Alhamdulillah, sọ̀láàtì lálàáfíà, ṣùgbọ́n ìkékùké ní kí Al-Qur'an ìtòkùtò ní tò. Ìtòkùtò ní tò. Bọ́lú wa ti ṣètò Al-Qur'an ni pé Ayatul Kursi lọ síwájú. Àyà méjì tó gbẹ̀yìn Suratul Baqarah ló wá gbẹ̀yìn. Ètò túmọ̀ sí pé tó wá pé bó ti ṣe fẹ́ kà náà nù. Ní rákà alákọ̀ọ́kọ́ lẹ́yìn Fatiha ni ó ti ka Ayatul Kursi. Ní rákà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn Fatiha ni ó ti ka Amana Rasulu. So bí ó ti ṣe sẹ́nu tó bá ṣe báwọn kò tó Al-Qur'an ní tòkùtò. Eléyìí jẹ́ bó ṣe jẹ́. Jazakumullahu khairan Sheikh. Lórúkọ yín o. Hello. Wa alaikum salam wa rahmatullahi. Ó kọ́ yín bí ẹ ti ń pè. À ń gbọ́ yín, ó kọ́ yín o. Àwa ń gbọ́ yín o. Ọ̀dà ẹ gbìyànjú ẹ padà 08085677726 +234 8083293896. Àwọn nọ́mbà tẹ̀lé máa fi pè wọlé náà. Ẹ lórúkọ yín o. Ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi. Ó kàn bí ẹ ti ń pè. Ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ó kàn bí ẹ ti ń pè. Ìbéèrè yín. Ìbéèrè wa ni pé ẹni tó ní sọ̀láṣì Maghrib tí kò sí kí Maghrib ní àkókò ìṣáì lọ́wọ́ àwọ̀ Maghrib tó ti ń gbé wọ́n ti ń kí ìṣáì. Ṣé kó bá wọn dàníyàn kóun dàníyàn Maghrib kó bá wọn kí ìṣáì bí ìmọ̀ ń bá òun bá sí ẹ̀ráta àtẹ̀dá tiẹ̀ kó wà jókòó ó sálámà ni àbí kó wà jókòó títí kí ìmọ̀ ń bá àbí kí á ká àtẹ̀yìn ìṣáì tiẹ̀. Ó ti yé. Olórí gbóhùn náà wà sálámà. Àbí kó bọ́ sẹ́yìn kó kí Maghrib. Ó ti yé. Kó wá bá wọn lẹ́nu ìṣáì ẹni tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ sí yóò ṣe sọ̀láàtù Maghrib kó tó wọnú mọ́ṣáláṣí. Nígbà tó bá wọnú mọ́ṣáláṣí tó bá bá wọn lẹ́yìn sọ̀láàtù Ìṣá yóò darapọ̀ mọ́. Tó bá bá kí wọ́n ti parí sọ̀láàtù Ìṣá yóò ṣẹ̀ṣẹ̀ sí tiẹ̀. Nítorí pé irú àwọn àbẹ̀rẹ̀ yẹn ń dá padà fúra mà ní pé àwọn yẹn ń fẹ̀sìn ṣeré. Nítorí kí ló mú ọ fi sọ̀láàtù Maghrib falẹ̀ tó fi di pé sọ̀láàtù Ìṣá ètò. Ìmọ̀ sí gbogbo wa sí ni pé láàrin sọ̀láàtù Maghrib sí sọ̀láàtù Ìṣá à ń rí wákàtí kan lé. Odidi wákàtí kan ò sí rákà mẹ́ta. Àwọn ń retí pé àgbà máa ń ṣe sọ̀láàtù Ìṣá ó darapọ̀ mọ́ wọn. Ìfẹ̀sìnráre ìfẹ̀sìnṣeré tó lu ẹlẹ́dàá wa sí ilé wọ̀ ni. Torí ẹ̀ wá sí sọ̀láàtù Maghrib rẹ kó tó wọ mọ́ṣáláṣí. Nígbà tó bá wá parí sọ̀láàtù Maghrib ó wọ mọ́ṣáláṣí. Tó bá bá wọn lẹ́nu Ìṣá alhamdulillah. Tó bá bá wọn bẹ̀ náà alhamdulillah wàá ṣe kọ́ ọmọ rẹ wàá ṣe sọ̀láàtù Ìṣá tẹ̀. Ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullah. Ẹ dákun ẹ pa rédíò yín ká ẹ pè padà. 08085677726 +234 8083293896. Ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ó kàn yín bí ẹ ti ń pè. Láti ìbéèrè yín. Ok, ìbéèrè mi ni pé yẹn fẹ́ ìyàwó tí yẹn fẹ́ yẹn àti ó ti bímọ kan sí ìrìbá sọ pé ó lóyún ní ìgbà tó fi lọ sùn ìgbà tí yẹn wá fẹ́ ọ wá sì bímọ méjì fún wọn lẹ́yìn ọmọ méjì yẹn máa ń sọ fún yẹn pé ó ti lóyún kan sí darí ẹ dákun fẹ́ kẹ́ ṣàlàyé ẹ̀ fún mi pé ṣé ìyẹn lè kọ́lẹ̀ àbí ìwé ìjọmọ gbé padà. Ọ̀dà ó ti yé. Alhamdulillah
ọwọ́ pẹ̀yìn ò láǹfààní láti mọ̀ pé kó tó di pẹ̀yìn fẹ́ ó ti bímọ fẹ́nìkan rí ó ti bímọ zina rí eléyìí kò pé kẹ́kọ̀ọ́ kò sì pé kẹ́ sọ pé ẹ̀fẹ́ mọ́ nǹkan tó kàn pé fún ni pé kẹ́ pàkíyèsí rẹ̀ nípa pọ́jàmbá yín ó yẹ kó lè ṣàlàyé fún yín pé òun tẹ́ ẹ fẹ́ yìí o òun ò jẹ́ ẹni tó ṣe wípé ẹ lè bá òun nílé nítorí pé òun ti ṣàṣemáṣe ṣáájú kó tó di pẹ́ fẹ́ òun àti pé òun ti lọ́mọ kan ṣáájú kó tó di pẹ́ fẹ́ òun eléyìí tí ó ṣe tí ò sọ fún yín bó ti ṣe jẹ́ pọ́jàmbá yín kò lóòrìn tó káwá pa fẹ́ tìtorí rẹ̀ kọ́ dànù nítorí pé kìí ṣe tontoyún lẹ́yìn fẹ́ kò lóyún rárá nígbà tẹ́ fẹ́ fífẹ́ tẹ́ sì tún fẹ́ tẹ́ fún lọ́jọ́ méje ẹ̀ ṣàṣìṣe torí òfin ṣẹ̀ríà sọ fún wa wípé obìnrin tó bá jẹ́ pé zina ló ṣe tó fi di wípé ó bímọ tó wá padà wọlé ọkọ ìṣe tá a ṣe ọmọge tí kò bímọ ṣáájú kó tó di pa fẹ́ tá a bá ń lé ìṣe rẹ̀ lásìkò náà nítorí pé zina kìí sọ ní di adélébọ̀ zina kìí sọ ní di ẹni tí wọ́n pè lábílékọ ìdínú oná gbọ́jọ́ méjì rẹ̀ gẹ́rẹ́gẹ́ eléyìí kò sí pé ká ẹ lé kúrò nílé yín ìyàwó yín náà ni bọ́ fẹ́ kó ṣe wípé ọjà ń bá yín kò sọ bọ́rọ̀ ohun ti ṣe rí fún yín eléyìí tó ṣe pé tó bá kọ́ sọ fún yín níbẹ̀rẹ̀ ẹ lè má fẹ́ eléyìí jẹ́ kó sì jẹ́. ẹ lórúkọ yín o. hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín bẹ tí ń pè. ẹ pa rédíò yín àbí ẹyin lọlẹ̀ tẹ́ bá ti pa kẹ́ pè padà ó ń hàn púpọ̀ jù 08085677726 +2348083293896 tá bá ti ń pè wọlé ká gbìyànjú láti máa yín rédíò wa kó máa lọlẹ̀ dáadáa àbí ká sì máa pa torí ká lè bá máa gbọ́ra wa yékéyéké ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulah ó kàn yín bá ti ń pè à ń gbọ́ yín ó kọ yín o láti. ìbéèrè yín pápápá. ìbéèrè yín tó ó ti já látọ̀dọ̀ wọn 08085677726 +2348083293896 lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulah ó kàn yín bẹ́ẹ̀ tí ń pè. à ń gbọ́ yín. aleykum salaam tula ẹni tó rún gbé lọ kọsẹ̀ tó fẹ́ kó ṣe pé ó tàtàrí kó sùn kó ṣe sọláàtì magrib bẹ́ẹ̀ ni kó ṣe sọláàtì ìṣà lóun tí kó rún yẹn ti pọ̀ lápọ̀jù ó túmọ̀ sí pé látàkókò magrib ló ti sùn kọ̀ wá jí àfi láago 3 òru ní kí a tó bá ti jí ọgbọ́dọ̀ kọ́kọ́ lọ sí sọláàtì ọ̀ranyàn yẹn nítorí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ pé man nasiya salatan أو نام عنها فليصليها إذا ذكرها فإنه لا كفارة له إلا ذلك ẹni tó bá gbàgbé sọláàtì kan àbọ̀ oorun ló sùn lọ tí ó mú má ṣe lákòókò rẹ̀ kó yá ṣe sọláàtì tó bá ti rántí àbọ̀ tají torí nǹkan kan ò ní pẹ̀sẹ̀ rẹ̀ àfi kó tètè lọ ṣe sọláàtì èyí tó túmọ̀ sí pé ẹlẹ́fẹ́ ṣe qiyamul layl ọ̀ranyàn tẹ́ jẹ́ gbèsè sì ń bẹ lọ́rùn yín ọ̀ranyàn lẹ́kọ̀ọ́kọ́ yanjú náà dáadáa ẹ̀ sì gbọ́dọ̀ kánjú sí ẹ̀ sì gbọ́dọ̀ sí wádùwádù tẹ́ bá parí ọ̀ranyàn ẹ̀yìn rẹ̀ nígbàláyè tó wà fún yín pé kẹsẹ̀ qiyamul layl. naam. jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulah ẹ pa rédíò yín. kí lẹ orúkọ yín. ọ̀dọ̀ yín náà ló ti já 08085677726 +2348083293896 ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh ó kọ́ yín bẹ́ẹ̀ tí ń pè.
Wa alaikum salam wa rahmatullah. À ń gbọ́ yín. Ọ̀dà. Naam, ó ti. Ó ti yé. Alhamdulillah. Àkọ́kọ́ òfin ṣẹ̀ríà kò sí lẹ́tọ̀ọ́ fóbìnrin láti wọ mọ́ṣáláṣí nígbà tí bá ń ṣe nǹkan oṣù àbí tẹ́jẹ̀ ìbímọ bá ń jáde lára rẹ̀. Torí pé Olúwa Ẹlẹ́dàá sọ pé wala junuban illa abiri sabilin hatta taghtasilu. Olúwa kò gbà pé kẹ́ni tí jánábà ń bẹ lára rẹ̀ kó wọnú mọ́ṣáláṣí àfẹn tó bá fẹ́ gba mọ́ṣáláṣí sọdá sódì kejì títí tẹ́ fi wẹ̀. Kódà téèyàn bá ń bẹnu mọ́ṣáláṣí téèyàn wá lálàá tátọ̀ jáde lára rẹ̀ tó sì jẹ́ pé inú mọ́ṣáláṣí ló sùn tó bá ti jí tají máa ń tó ṣẹlẹ̀ kápẹ́ kò ní lè wẹ̀ nítorí ipò tútù mú kò sí lómi gbóná tó lè wẹ̀ dáadáa ní kó lọ tábà kó sì ṣàlùwàlá kó tó lè padà wọnú mọ́ṣáláṣí. Báwo wá lẹni tí ń ṣe nǹkan oṣù? A sì máa pé nǹkan oṣù àtẹ̀jẹ̀ bímọ jánábà ni àti àlékún. Torí ìdí eléyìí àwọn obìnrin ò gbọ́dọ̀ wọ mọ́ṣáláṣí o nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù àbí tẹ́jẹ̀ bímọ bá ń jáde lára wọn. Ìdánilẹ́kọ̀ọ́ kan eléyìí tó fẹ́ gbọ́ ọ̀nà tẹ́ fi lè mú gbọ́ láì wọ mọ́ṣáláṣí pọ̀ láyé sí. Ẹ lè kálẹ̀ kẹfì ránṣẹ́ sí. Ó sì lè máa tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ yẹn bí wọ́n ti ṣe ń ṣe lásìkò tí wọ́n ń ṣe online. Bẹ́ẹ̀ náà ni ẹ lọ́ fẹ́ kọ́ alukur'an gan lára kò tọ́ kí ẹnìkan kún gbé àyàfẹ́ni tó bá mọ́. Ó wá nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ wípé Ànábì sallallahu alayhi wa sallam sọ pé wa alla yamassa al-Qur'ana illa tahir pé nìkan ò gbọ́dọ̀ fọ́ọ̀kan alukur'an àfẹ́ni tó bá mọ́. A sì mọ̀ pé nǹkan oṣù àti ẹ̀jẹ̀ bí máa ń bẹ nínú tọ́sọ obìnrin dání tí ò mà. Nítorí délé àsìkò tí wọ́n ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àtẹ̀jẹ̀ bí máa wọn ò gbọ́dọ̀ gbé alukur'an. Alukur'an kíkẹ́ wẹ̀wẹ̀ wọn ò gbọ́dọ̀ ké lásìkò ìgbà tí wọ́n ń ṣe nǹkan oṣù àbẹ́jẹ̀ bí máa ń jáde lára wọn. Ali ibn Abi Talib radiyallahu anhu ó wá náà àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ bí gbogbo gbàlà Nábì máa ń ké alukur'an lópin ìgbà tí ó bá ti jó ń jánábà. Bí ó bá ní kí alukur'an nígbà tí jánábà ń bẹ lára sẹ́ni tí wọ́n ń ṣe nǹkan oṣù ni wọ́n máa kí alukur'an. Eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Imam Malik sọ pé báyà àyà kan àbáyà méjì pàápàá jùlọ tó bá jẹ́ pé bá fi ń ṣe adhkar àdìpá àyà kan àyà méjì wọnú àwọn adhkar tá à ń ṣe láàárọ̀ àbí tá à ń ṣe nírọ̀wọ̀ ńlọbìnrin wá ń wí nínú àdúrà rẹ̀ eléyìí ò burú. Àmọ́ kọ́ àwọn alukur'an gangan pé torí pọ́n ha kọ́ mọ́ gbàgbé lọ́wọ́ àsìkò tó fi ṣe nǹkan sùn wọn ò ní gbàgbé ó lè máa gbọ́ àmọ́ ò gbọ́dọ̀ ká eléyìí jẹ́ bó ṣe jẹ́. Jazakumullahu khairan Sheikh. Ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullah. Ó kọ yín. À ń gbọ́ yín o, à ń gbọ́ yín. Ó kọ yín o. Àwa ń gbọ́ yín o. Orúkọ yín. Tọ́ 08085677726. Oníbẹ̀rẹ̀ yẹn tí wọ́n béèrè pé tí àwọn gbọ́ tẹ́nìkan sọ pé tẹ́ bá fẹ́ mọ̀ nípa ọkọ ìyàwó ní kẹ́ẹ̀bì tẹ́ bá fẹ́ mọ̀ nípa ìyàwó náà ọkọ náà lẹ́bi. Àkọ́kọ́ eléyìí ó ń bẹ nínú nǹkan tó wà nínú nǹkan tó yéèyàn nítorí pé Ànábì sallallahu alayhi wa sallam àwọn sàhábà máa lọ béèrè nípa rẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ àwọn ìyàwó sì ṣàlàyé bó ti ṣe rí ìyẹn tíyàwó ìbá ṣalábòsí tíyàwó ìbá sì ṣèyàn bò
nítorí pé tí àwọn bá jálábòsí tó bá jẹ́ èèyàn bú kọ ẹsẹ̀ bùkátà kó wọn àtọkọ ọjà kó tó parọ́ mọ́kọ nítorí pé ó lè pọkọ léèyàn bú tó ń tipẹ́ ní dáadáa lọ́kọ nítorí pé òun èsì èèyàn tó dáa àmọ́ ìyàwó ilé yìí tó wọ́pọ̀ jù tá a lè mà nípa ọkọ lọ́dọ̀ rẹ̀ tí ìyàwó bá wá sọ̀rọ̀ fún yín kó tó di pé ẹ máa rọ̀ rẹ̀ nírọ́ nǹkan tó bá sọ fún yín kò sí nǹkan tó burú wípé kẹ́ ẹ gùn lé kẹ́ ẹ máa lò nígbà tí bá sì ti máa rọ̀ rẹ̀ nírọ́ nítorí sọ fún yín tẹ́lẹ̀ ẹ dànù ẹ jẹ́ kí ó yí àwọn ẹni tí ẹ ti tàtàrà ń tẹ́ gbọ́ lẹ́nu ìyàwó hùwà sọ́kọ pé àṣìṣe lẹ́sẹ̀ ìyàwó lọ parọ́ wà mọ́kọ kì í ṣe bọ́kọ ti ṣe rí gẹ́lẹ́ lọ sọ fún yín. Jazakumullah khairan Sheikh. 08085 67 7726 08085 67 7726 plus 234 8083293896 bí idhnillahi ta'ala tó bá ti di ní ọ̀túnla ọjọ́ àìkú Sunday tí ó máa ṣe dédé ọjọ́ kẹta Rabi'ul Awwal 1448 AH Hijra calendar tí ó tún máa ṣe dédé ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ 2026 ìdánilẹ́kọ̀ọ́ alálùbáríkà ní tí a mọ̀ sí Hudan wa Bushra ẹ̀ka tìlú Ìbàdàn yóò wáyé ní mọ́ṣáláṣí ńlá Ọjà'ba Central Mosque Ọjà'ba Central Mosque ìlú Ìbàdàn lágogo 10 àárọ̀ gẹ́gẹ́ ní ìtẹ̀síwájú tírà tí a kò ní Ma'arijul Qabul Fadilatu Sheikh Dr. Sharafuddin Gbadebo Rọ́jí àwọn náà ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ àwọn tá a bá ń gbọ́ nílùú Ìbàdàn àtàwọn tí wọ́n ti gbọ́ kí a ká sọ fáwọn tí wọ́n ti gbọ́ Allah ṣe rọrùn fún wa. Wa alaikum salaam wa rahmatullah. Ó kàn yọ tí ń pè yí o. Náà. Ẹ̀dá kun wa fẹ́ kí àwọn dọ́kítà wa kẹ́ bá jẹ́ kí wọ́n súnmọ́ síkà yẹn dáadáa ká lè mọ̀ gbọ́ wọn lé. Ọlọ́run máa ṣe wọ́n lẹ́sùn lórí. Àmín. Ọ̀dà. 08085677726 plus 234 80832933896. Nínú ìbéèrè mi tó wà ń bí wọ́n ní pé bàbá àwọn jáláìsí ní kọ̀pẹ́ kó jìnnà yìí ẹnu bẹ́ẹ̀ àwọn wá wò pé àwọn owó kan sí kejì tó dà wọn pọ̀ àwọn yááfì wọn ṣùgbọ́n èyí tó wá ń pa wọn láyà ní pé èyí tó jọ da àwọn àti bàbá náà pọ̀ tó jẹ́ pé àwọn làwọn lẹ́tọ̀ọ́ àti fún bàbá ǹjẹ́ bàbá náà yááfì àwọn lọ́jọ́ àgbéǹdàlẹ̀ kíámà àti pé ṣé àwọn lè fojú wo pé iye báyìí ló lè jẹ́ káwọn bá wọn fi ṣe sọ́dákọ̀ ayakunla Sheikh ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ó kàn yín tí ń pè. Ìbéèrè yín o. Àkàrà fún wọn lọ́jà ẹjọ́ tí tàbí ìsìlámù sọ wípé tàbátàbá láàlá wà gbogbo àgbọ̀dọ̀ wọ fún àgbọ̀dọ̀ wà fún anybody. So ìwà lábẹ́rẹ̀ bẹ̀ sí ìjẹ́ nǹkan wà tí a ti sọ fún ẹni tí alára ti gbà bóyá kó máa ṣàdúrà wọn. Láì jẹ́ kó bí àtọ́fà ẹ̀yẹ nínú àwọn alálà gẹ́lẹ́ fún ẹni náà. Ìkéjì ni pẹ́sà. Ìjẹ́ tábàtàwì wà àjọ tí a máa ń ṣe pàtàkì àbálá alágbogbo náà tí a lè ṣe àdàdọ́ gẹ́lẹ́ fún káàkiri. Ọ̀dà. Ó ti yé. Aleykum salaam. Alhamdulillah. Ẹni tó sọ pé bàbá rẹ̀ kú ọwọ́ á mọ̀ pé òun jẹ bàbá lówó kẹ́ bó ti jẹ́ pé bàbá náà jọ ń lówó òun wá sọ pé owó tí bàbá jẹun òun ti yááfì rẹ̀ fún wa àbí Allah azza wa jal kó san lẹ́san rẹ̀. Àmín. Owó tí bàbá wa jẹ́ ó ní sí bàbá náà yááfì rẹ̀ fún ọjọ́ gbèǹde àbí báwo rárá wọn yẹ bọ́ọ̀kù yááfì owó àwọn òsì máa ń tí wọ́n ṣe tó bá tiẹ̀ díjọ́ gbèǹde al-qiyamah kò ní yááfì ẹnìkan bófin ṣẹ̀ríà ṣe sọnù ẹ̀san wọn gbà lọ́dọ̀ rẹ̀ ọba àgbẹ̀ àwọn ìgbà tẹ́mi ti yááfì tèmi tí ọ̀rẹ́ kẹ́ gbogbo eléyìn ayé ni ìgbà tí bàbá ti lọ ọ gbọ́dọ̀ sanwó bàbá fún bàbá ó wá ní kó fi ṣe sàrà fún bàbá bàbá bẹ̀ ọ́ sàrà sí màjẹ́ ṣe pé bàbá sọ àsọtẹ́lẹ̀ pé gbogbo ẹni tó bá jẹ mí lówó ẹ fi ṣe sàrà kódà bàbá bá tún sọ wọ́n sọ sàpò ara wọn ni nítorí pé àwọn ẹni tó jogun bàbá owó ti di tiwọn a kì í sì fárí lẹ́yìn olórí àwọn eléyìí ló lówó ẹ sì lè lọ bá wọn fowó ṣe sàrà tó bá pé wọ́n gangan nìkan ni bàbá yìí bí a jẹ́ pé owó yẹn ọ̀ san fúnra rẹ̀ ọ̀ wá jogun rẹ̀ nítorí pé ìwọ náà lẹni tí ó jogun bàbá pàápàá jùlọ tó bá pọkùnrin ni ọ́
gbogbo tí bàbá jẹ ọ̀hún àbí tó jẹ bàbá ọ̀hún ọ̀sán yóò wá di tiẹ̀ nítorí pọ́kùnrin ni ọ́. tó bá sì jẹ́ pé obìnrin bá ní ẹni tí ń ṣèbéèrè gbogbo owó eléyìí tóun jẹ bàbá rẹ̀ yóò san owó yun lápapọ̀ ìdajì ó wá jẹ tiẹ̀ tó bá gbé bàbá ọlọ́mọ mi eléyìí túmọ̀ sí wípé ẹ̀tọ́ ẹni tó kú kò ní gbé nítorí pọ́ba àti kú ká má rò pa lè yan nìkan jẹ gbé pé àtọ́wá ti kú ó ti parí kí ló parí àbọ̀ bẹ̀rẹ̀ wọ́n ẹsẹ̀ bẹ̀rẹ̀ nu nítorí pé ẹ̀tọ́ rẹ̀ tó san fún lójú ayé rẹ̀ tó sì san fáwọn ẹni tó jogún rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ lọ kọ́lẹ̀ ọ̀sán tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà torí de eléyìí ẹ má fowó kankan ṣe sàrà o tó bá gbẹ̀yìn nìkan ni bàbá fi sílẹ̀ àbáwọn àbúrò yín àwọn ẹ̀gbọ́n yín wà màmá gan wà láyé tó jẹ́ ìyàwó bàbá yín àwọn ìyàwó bàbá wọn àtàwọn ọmọ ní òjogún nǹkan tí ẹ̀jẹ̀ bàbá yín gbèsè nígbà tẹ́ bá san eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n á ní táwọn bá lálàá burúkú a ní ká má rọ pàápàá jùlọ fẹ́ni tá a lálàá burúkú yìí sí a sì gbọ́dọ̀ rọ fẹ́lòmíì gan lára tí àbá wa gbọ́dọ̀ rọ ṣé a lè sọ fún ẹni tá a lálàá burúkú sí pé aláàní máa ṣàdúrà o ẹ ti rọ nítorí pé tẹ́ bá sọ fún mi pé kí n máa ṣàdúrà ẹ̀yin ọ̀sọ́rù rẹ̀ fún mi lánàá ẹ̀ sọ́rù rẹ̀ fún mi ń jẹta lẹ́sìn gan ẹ̀ sọ́rù rẹ̀ fún mi kí ni tó tuntun tẹ́ ẹ rí tẹ́ ń fi sọ pé kí n máa ṣàdúrà ẹ rí i pé ẹ ti rọ ẹ tún rọ jù bẹ́ẹ̀ lọ gbàtẹ́mi bá fi lè bí yín léèrè bẹ́ẹ̀ pé àwọn àpẹẹrẹ kan àpẹẹrẹ báwo so yọ padà di wípé gbogbo ẹ̀ náà lọ sọ ó bùkátà rẹ̀ rárá kọ́dọ̀ ó bùkátà láti fi àmì hàn tí ẹ kàn ní wípé nígbà tó ti lálàá burúkú sẹ́nìkan kọ́ ọ máa bá a tọrọ pé kó ló wá mẹ́jọ ṣẹlẹ̀ torí pé ìwọ gan lára bí olúwa ṣe fún ọ lálàá ńlá yóò fún ọ náà láǹfààní pé kó o lè ṣàdúrà kó má ṣẹlẹ̀ kó sì gbà tí wọ́n bá ti tọrọ pé kó má ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ ó bùkátà kó o bùn gbọ́ ẹ wá ń tó wá pé ẹni tẹ́ lálàá burúkú sí kèfèrí ni kì í ṣe mùsùlùmí ṣé òun náà lára ṣé òun náà àní bùn gbọ́ ẹ sì bùn gbọ́ ìgbà tí ìṣe mùsùlùmí sẹ́yìn fẹ́ kí àrélù àjálù àbùkù kó ṣẹlẹ̀ sóun náà ni òun náà lára ẹ gbọ́dọ̀ sọ fún tí ẹ bá sì sọ fún ẹ bùkátà kẹ́ sọ fún pé kó máa ṣàdúà torí pé Allahu kọ̀ kẹ́ ẹ ṣe dáadáa sẹ́ni tí ìṣe mùsùlùmí lópin ìgbà tóun fúnra ara rẹ̀ kò bá ti sọ́ra rẹ̀ dòkúta àdìgbòlù níwájú yín àtẹ̀sí yín òun àtàwọn kan òsìjọ́ máa lẹ̀ dí àpò pọ̀ láti bà tiyín jẹ́ kò rí bẹ́ẹ̀ Olúwa kọ̀ pé kò ṣe dáadáa sí nínú pé ó ṣe dáadáa sí náà nípa lálàá burúkú sí ò gbọ́dọ̀ sọ fún ó sì tọrọ pé kó Olúwa má jẹ́ ó ṣẹlẹ̀ náà. Jazakumullahu khairan Sheikh. 08085677726 08085677726 plus 234 8083293896 eléyìí làwọn nọ́mbà tí a lè fi pè wọlé fáwọn àtàwọn ń bẹ ní Nàìjíríà àti fáwọn tó ń bẹ ní ilẹ̀ òkèèrè. lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé bí idhnillahi ta'ala ìdánilẹ́kọ̀ọ́ alálùbáríkà ni tí a mọ̀ sí hudan wa bushra ẹ̀ka tìlú Ìbàdàn yóò wáyé ní Ọjà'ba mọ́ṣáláṣí ńlá Ọjà'ba Central Masjid òun náà ni yóò ti wáyé lọ́tùnla ọjọ́ Sunday ọjọ́ 16 oṣù kẹjọ 2026 tí ó tún máa ṣe dédé ọjọ́ kẹta Rabi'ul Awwal oṣù kẹta 1448 AH ìjírọ̀ kàlẹ́ndà ní agogo 10 àárọ̀ gẹ́rẹ́gẹ́ ní mọ́ṣáláṣí ńlá Ọjà'ba ìlú Ìbàdàn. ní ìtẹ̀síwájú tírà tí a pè ní Ma'arijul Qabul Fadilatu Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahumullahu wa ra'ah àwọn náà ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́. àwọn ará ìlú Ìbàdàn tí a bá ń gbọ́ ká máa sọ fún àwọn tí wọ́n ti gbọ́ Allah ṣe rọrùn adẹ̀ṣọ́ ẹnìkọ̀ọ̀kan wá ju ìgbà náà lọ. nínú ìbéèrè míì tó jẹ́ pé ó tún wà níbí wọ́n ní àwọn jẹ́ ẹnìkan tó já sí pé àwọn máa ń pakitiyan láti ṣe ohun tí agbára wọn bá ká nídìí ẹ̀sìn Islam yìí àmọ́ àwọn tó jẹ́ òbí àwọn pàápàá jùlọ màmá àwọn wọ́n máa ń sọ fún àwọn wípé kẹ̀kẹ́ kúkú àwọn ó ti pọ̀ jù
kọ́mọ́ bàjá sí pé ọkùnrin tó bá padà ráhùn pé òun fẹ́ fẹ́ àwọn yóò padà máa wò pé wàhálà àwọn ti pọ̀jù nídìí ẹ̀sìn yìí wípé àwọn ò tiẹ̀ wá àwọn sì ń bẹ̀rẹ̀ pé agbọ́n bó làwọn ń gbà ṣe àṣejù àbí tí ó jẹ́ pé kẹ̀kẹ́ kúkú àwọn ti pọ̀jù màmá ò rí ibi tọ́ka sí ní pàtó pé ẹ dákun irú mọ̀ràn wo lẹ lè fún àwọn. alhamdulilayi ó súnmọ́ kó jẹ́ pé màmá yín àwọn ò mójútó ẹ̀sìn rárá ìdí nu tó fi jẹ́ pé wọn ò lè rí nǹkan kan tọ́ka sí ọwọ́ ẹ̀sìn tó ń ṣe náà ti pọ̀ jù lójú wọn níṣẹ́ ló yẹ kó pàtì ní àwọn àti ṣe kẹ̀kẹ́ kúkú nídìí ẹ̀sìn yóò ṣe kẹ̀kẹ́ kúkú nídìí ẹ̀sìn Olúwa ẹlẹ́dàá kó mọ́ sí wa lẹ́ni tí ó ṣẹ̀sìn. Allahumma amin. Jazakumullahu khairan Sheikh. ẹ lọ́kọ̀ yín o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Tí ń pè. Mo fẹ́ ní láti Kwara. Ìbéèrè yín. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé tí ọkọ àti ìyàwó tó bá ṣe wípé wọ́n ṣe ń jọ ń gbé papọ̀ fún ọdún pípẹ́ kò yí máa ń ṣe kí èdè àìyedè kó mọ̀ ṣẹlẹ̀ láàrin wọn débi pé ọkọ ó máa nà ìyàwó ní gbogbo ìgbà tí ó wá débi pé ìyàwó wa bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀rù pé kí ẹ̀mí òun kó má bàa ṣe kíní gbogbo ìgbà tó bá sì ti tọrọ pé kọ́kọ́ yọ̀ǹda òun kò ní yọ̀ǹda gbogbo ìgbà tó bá lọ sí ìwé ó tún lọ sí kóòtù pé àwọn adájọ́ yóò tún wọ́n náà bí ó ṣàṣe gbọ̀ngbọ̀ngbọ̀ tí ó fi di kíná ń pè pé kíní yẹn ò ṣàní ìṣẹ̀lẹ̀ yóò wá sọ lọ́mọ yóò wá lọ́mọ bá gbogbo àwọn èèyàn pé kán dákun kán bá òun gbéyàwó òun kò sì ní change kò ní àgbà tó bá sáà ìyàwó yìí tí ẹni yìí pẹ̀lú oríṣiríṣi nǹkan tó ń ṣe kí ni irú ìyàwó bẹ́ẹ̀ lè ṣe nínú Islam tó fi lè bọ́ ọkọ bẹ́ẹ̀ dànù pátápátá kó tó ti rí ẹ̀mí òun ò safe lọ́ndà rẹ̀ kò sì rẹ́dì láti kọ ìyàwó kalẹ̀ kí ni irú ọ̀rọ̀ téèyàn lè sọ fún ọkọ bẹ́ẹ̀ tó fi kọ ìyàwó kalẹ̀. alhamdulilayi nígbà tí ọkọ tó bá ti pin ìyàwó ń pa tó bá ti tán sọ̀rọ̀ pẹ̀lú gbogbo orú nǹkan tẹ́ sọ yìí ọkọ ó sì kọ̀ láti kọ ìyàwó lẹ̀ níṣẹ́sí pé mi ni wọ́n pọ̀ kò sí nǹkan tó burú lábẹ́ òfin ṣẹ̀ríyà kóbìnrin yẹn kó bọ́kọ dànù yọ bọ́ dànù pẹ̀lú wípé ó kó sọ́dáàkì rẹ̀ fún yóò sì sọ ní gbólóhùn ẹnu pé pẹ̀lú sọ́dáàkì rẹ̀ tó fún mi níjọ́ tó fẹ́ mi tí mò ń dá padà yìí mo ti bọ́ kúrò lọ́rùn mi bá ti bọ́ sọ kúrò lọ́rùn mi ń jẹ́ ìyàwó rẹ̀ máa láti wákàtí ọwọ́ yìí lọ. tóbìnrin yẹn tó bá jẹ́ pé ẹni tó sì wà nípò pé ń ṣe nǹkan oṣù ni tó bá ti ṣe nǹkan oṣù ẹyọ kan lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ó ti dẹni tí ó ti bọ́ tán tó lè lọ́kọ mi. eléyìí yóò mú nípa kíyèsí àwọn ọkọ ẹ jẹ́ ká bẹ̀rù Allah. àwọn ìyàwó tẹ́ rí yẹn ọmọ ẹnìkan làwọn náà àwọn náà ènìyàn tó lómìnira ni wọ́n gẹ́gẹ́ bíi tiyín ká má ti torí pé Olúwa dá wọn lóbìnrin ká máa yàn wọ́n jẹ ká má ti torí pé àwa lágbára jù wọ́n lọ ká mú wọn ká máa lò wọ́n nílò ẹrú àbí wọ́fà. ìwọ náà ó bímọbìnrin níwọ̀n ọkùnrin tó ń hurú wà báyìí ǹjẹ́ tó bá múrò ìròyìn àti àbọ̀ wípé ọkọ ọmọ rẹ náà lúlò tó wíwọ́ fún ọmọ rẹ lọ́dọ̀ rẹ̀ ẹ dákun sínú rẹ̀ ó dùn. ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìda àwọn ẹni bú wọ̀nyí àwọn ni ó lọ bẹ́wulẹ̀ tí ó fà ké kọ́rùn wípé àwọn ò ní gbà nítorí pé ọmọ àwọn táwọn bí lélẹ́yìí ń ṣe bí ṣe ń ṣe yìí. ẹni tó ṣe pé tá a bá pàkíyèsí tiẹ̀ sítan tiẹ̀ náà kò ní fẹ́ gbọ́. bẹ̀rù Allah rántí pé jọ̀gbìn dàlùkìyàmọ̀ ń bọ̀ ayé mà láti jọ́kọ àtìyàwó tó bá di jọ̀gbìn dàlùkìyàmọ̀ oníjà ládàá kò sẹ́nìkan tí ò ní gbẹ̀tọ̀ rẹ̀ lọ́dọ̀ ẹnìkejì. ọkọ àtìyàwó ni wá Olúwa wa kọ̀ọ̀rán ọmọ àti bàbá mà nìkan rán ìyá àtọmọ mà nìkan rán ẹ̀gbọ́n àtàbúrò nìkan rán wàláhì ní kálukú gbẹ̀tọ̀ lọ́dọ̀ ẹnìkejì. torí ẹ rí i pé àwọn obìnrin yìí nígbà míì ẹni tí wọ́n yàn jẹun tó bá ké gbàjarè lọ sọ́dọ̀ àwọn ẹni tó yẹ kí wọ́n gbà á lẹ̀ láwọn òbí àwọn lè sọ wípé ọmọ ẹ lọ lé ọkọ kó tún wá dálé mọ́sú sọ́dọ̀ bàbá rẹ̀ àwọn náà rí sọ ṣùgbọ́n ìtì ń ṣẹlẹ̀ yìí ṣé ààyè ọmọ yín lẹ̀ ń fẹ́ ni àbókù rẹ̀ nítorí pé irú àwọn wọ̀nyẹn tó bá lu mọ́ pa kò ní sọ pé mo lù pa o lọ sọ pé bá a ṣe rí nu kí la rí bá wọn torí délé ẹja bẹ̀rù Allah ní táwọn ò fẹ́ kó ṣẹlẹ̀ sí wa tá a fẹ́ kó ṣẹlẹ̀ sọ́mọ wa a gbọ́dọ̀ fi lọ ìyàwó wa ṣé bí ìfẹ́ ló pọkọ àtìyàwó pọ̀ tífẹ́ ọba ti sí máa jẹ́ ọmọ lọ́rẹ̀ kí ni wàhálà mo tún wá ń lọ yẹn lẹ́bẹ̀ ẹ má bá ń bẹ kọ́ sẹ́kù fún yàtọ̀ tún kù a'udhu billahi minash shaitani rajim ò ní bẹ̀rù Allah ó sì rántí pé ìjọ gbẹ̀ndà kìyàmà ń bọ̀ ẹ jẹ́ ká bẹ̀rù Allah ẹlòmínà ń bẹ tí ń ṣe bẹ́ẹ̀ o wàláhì tọ́wọ́ pé àwọn ìyàwó tí wọ́n tọ́ àwọn ò tún lè sọ torí ó tún fẹ́ lù pa irú wa ni máa béèrè tó pé ẹni ọlọ́mọ
yóò tún wá pààrọ̀ ohun torí pé tọkọ bá dá àmọ́ pò náà ní sọ̀rọ̀ lábẹ́ aṣọ ó tún gbé débẹ̀ ẹrú ni wọ́n pé ìyàwó fún ọ ni. kí á nìtumọ̀ pa àmọ́ sọ́njọ́ mi tí gbogbo èèyàn tán ya gèlè àwọn onífìlà náà dé fìlà pa àpò oríire òní àṣẹ wọn máa ń lọ jìyà ni. no ìka burúkú lẹ lómi kò sì bẹ̀rù Allah kò rántí pé òun ó kù torí de eléyìí nítòbìnrin ó ṣe nù ntí ó ṣe nù kó sì jẹ́ kí ọkọ rẹ̀ náà gbọ́rọ̀ yìí kí ọba wa yí ẹjọ́ wá sóògùn má sọ̀nbì. jazakumullahu khairan sheikh fi dunya wal akhirah bi idhnillah ibi láti máa ṣẹ́nu ró lé ní lórí ètò tí a kò ní al-fiqh fil Islam